àkàrà ẹ̀rọ àríkẹ́ la fẹ́ jẹ́ bí o ẹ̀rọ àríkẹ́ jẹ àkàrà Adélékè àwa náà fẹ́ jẹ́ ẹ̀rọ àríkẹ́ o. yàtọ̀ sí pé gbogbo alamọ̀ wípé Oòduà kì í ṣọmọ ilẹ̀ Yorùbá ibì kan náà fèrè rẹ̀ sọlẹ̀ sí kó tó wá bí. Odùduwà dé jagunjagun ní Ilé Ifẹ̀ náà ti gbé dé bàbá tó bí ń bẹ láyé nígbà tó Odùduwà fi ṣàtìpó lọ jagun lẹ́yìn odi. ẹ má jẹ́ á gbàgbé wípé Ọ̀ọ̀ni jogún Láwàní àti kájà lọ́wọ́ Oòduà ni. so possible kára àtàwọn kó wá gba àpèrè ilẹ̀ Yorùbá ni ẹ ti gbọ́ rí. bàtí Ọ̀ọ̀ni ìrìṣà wa ń jogún Láwàní kájà lọ́wọ́ Oòduà níbo l'Oòduà gan ti gbé wá. Ọ̀ọ̀ni ìrìṣà ìṣọmọ bíbí Oòduà o nítorí wípé Ọ̀ọ̀ni ìrìṣà Ọ̀ọ̀ni jírí òrìṣà ẹni tó ń jírí òrìṣà ajírọ́ba àsìkò náà. nínú ìtàn Yorùbá nínú ẹ̀yà Yorùbá ẹ̀yà wo ní ń jẹ́ Lámúrúdù ara àwọn ìwé ìtàn takàn primary tó dá wa lálẹ́ tí bàbá Aláàfin àná mọ́ sábà ká. àwọn èèyàn yarí o wọ́n ní kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́. ẹ wo omi ti ń sẹ̀sìn ẹ wo lẹ́yìn òsì nínú ẹ̀sìn o ṣé mo jalè èèyàn èèpàdé. Lérè Òdìdí lorúkọ tí Odùduwà jẹ́. dédé bá wọ́n ti mi náà ti máa riwo sẹ́nu wọ́n mà ní ẹjẹ́ adádúró. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ́. tọmọdé bá sùn mí kí mi ewékewé láàfin nù díẹ̀ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lórí àwọn ìtàn Yorùbá nínú èyí tí àwọn kan ń dorí ẹ̀ kodò ó náà ni bàbá àsámọ̀ jáde fún arákùnrin kan ni a gbọ́ pé ó wà ní agbègbè kan tí kì í ṣe ilẹ̀ Yorùbá níbi tí ó ti ń kó àwọn èèyàn láwọn ìtàn Yorùbá inú èyí tá a gbọ́ pé níṣe ló dorí kíní ọ̀hún kodò Yorùbá sì bọ̀ wọ́n ní bọ́mọdé ò bá bàtàn á bàrọ́bà bàbá àṣà ní àwọn kan wà lórí ayélujára báyìí nínú àwọn tí wọ́n ń sọ àwọn ìtàn èyí tí ò yé wọn àti àwọn ìtàn àgbọ́sọ èyí tí ò jọra wọn nínú èyí tí ẹni ọ̀hún ti ń sọ wípé bàbá wa Ọ̀ọ̀ni ti Ilé Ifẹ̀ wípé nílẹ̀ Yorùbá nígbà láíláí wípé Láwàní gan ni Ọ̀ọ̀ni ìrìṣà ń wè tó túmọ̀ sí wípé ohun tó ń sọ ni wípé àwọn tí wọ́n tẹ̀lé ilẹ̀ Yorùbá dùn àwọn àfáà ni o níbi tó ti ń sọ wípé àwọn wo ni wọ́n ń pa kájà ó ní kájà pípa ó ní pé ilẹ̀ Saudi ló ti wà wípé ẹni tó sì ń jẹ́ Lámúrúdù tó jẹ́ bàbá Oòduà ó ní ara àwọn àfáà ọ̀dọ̀ àwọn àfáà ló ti wà wípé àwọn ni wọ́n sì tẹ ilẹ̀ Yorùbá dó ìyẹn sí Ilé Ifẹ̀ nígbà náà wọ́n ní ìtumọ̀ Ọ̀ọ̀ni ni Ọ̀ọ̀ni ilẹ̀ ìyẹn ni pé òun náà ló sì gba gbogbo àwọn agbègbè kan nínú èyí tó ti ń ṣàkàwé ẹ̀ wípé Lámúrúdù gan ni bàbá Odùduwà wípé Lámúrúdù ọ̀hún ó nílẹ̀ Mẹ́kà ló ti wá bàbá àṣà ti wá ní àwọn ìtàn rádaràda báyìí pé kì í ṣe ìtàn ilẹ̀ Yorùbá nínú ọ̀rọ̀ bàbá àṣà tí wọn kì í fi àṣà ilẹ̀ Yorùbá ṣeré ó ní wọ́n ti ń sọ fún wa wípé ta ni jẹ́ Lámúrúdù gan ó ní kò sí nǹkan tí ń jẹ́ Lámúrúdù nípa ìtàn Yorùbá ó ní ṣùgbọ́n àwọn ìtàn tá a kà nígbà kan nígbà tá a wà nílé ìwé èyí tí bàbá Aláàfin àná tó dorí ìkíní ọ̀hún kodò táwa ń sọ nípa bíba ìtàn Yorùbá jẹ́ ó ní bàbá Aláàfin ni wípé ara àti bàbá Aláàfin tó gbèsè ó ní wọ́n máa ń sọ wípé Lámúrúdù ló bí Odùduwà sì bí ọ̀kàn bíbí mọ méje ìlà wa ń bèrè pé tó wáyé ṣe pé ọmọ kan lọ̀kàn bíbí níbo lọmọ ọ̀hún wà níbo ló sì tẹ̀dó sí nílé Ifẹ̀ wọ́n ní àwọn ọ̀tẹ̀ yìí gan ló ń da orí Yorùbá kodò ẹ wàá gbọ́ bọ́mọkùnrin ọ̀hún ṣe ń kọ́ wọn láwọn ọ̀kọ́kùkọ́ ẹ̀yin ò ní àwọn ìlú tó súnmọ́ wa lágbègbè wa ń bì í ṣùgbọ́n sábà bá àṣà sọ pé kinní ọ̀hún ò rí bẹ́ẹ̀ níbẹ̀ náà lẹ ti máa gbọ́ ohun yèyé mi kan ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Yorùbáwùyí níbi tó ti ṣàfihàn ẹ̀ bí àwọn ọmọ Yorùbá kan ṣe ń gbógun ti bàbá Ọbásanjọ́ láìpẹ́ yìí ó náà lẹ́gbọ́ wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tuntun ìyẹn Jackson tó padà wọlé lẹ́lẹ́ẹ̀kejì òun náà ni Ọbásanjọ́ ti lọ kí ń lé táwọn ọmọ Yorùbá kan sì sọ wípé ọ̀dàlẹ̀ lọ́básanjọ́ wípé kò yẹ kọ́básanjọ́ lọ kí wípé Ọbásanjọ́ lo kinní ọ̀hún láti kẹ́gàn Tinubu ní àtẹ̀gbẹ́ òṣèlú APC síbẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́ ẹ gbọ́ pípọ̀ ẹ sì gbọ́ ẹ̀rọ àríkẹ́ náà ẹ̀rọ àríkẹ́ bí wọ́n ṣe ń dín àkàrà rẹ̀ tán ni pé òun náà ti dín àkàrà fún Adélékè àfi káwọn dín àkàrà rẹ̀ pọ́n sì kú ẹ̀ ní gbogbo ẹ̀lẹ́gbọ̀nù fọ́nrán tí mo fẹ́ fi hàn yín yìí àṣà Yorùbá ò gbọdọ̀ parun bàbá àṣà kan ò ní gbà ọwọ́ ajẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn wò wá tàbí tẹ́yìn ń gbọ́ wa ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀yìn ní bá wa tẹ̀ sójú ẹ bá wa dọ́rẹ̀ káà náà ó sì bá yín dọ́rẹ̀ ẹ wá mọ́ gbàgbé o láì tàgò pélébé kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kúrò ní ọmọ àrán yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò ẹ já máa bẹ́tù ọ̀hún bọ̀ ẹ subscribe síbẹ̀ kẹ́ sì tàgò tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹ já ṣe àyà o torí ìtàn yìí ṣe pàtàkì gbogbo àwọn tó ń gbìyànjú láti ba ìtàn Yorùbá jẹ́ kán lè mọ̀ pé bí tàn ọ̀hún ṣe jẹ́ bàbá àṣàtọ tó pọ̀ nípa ìtàn Yorùbá ẹ̀yin ẹ ṣàtẹ subscribe button síbẹ̀ ẹ tàgò tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kúrò ní ọmọ àrán yín létí nígbàkúgbà tí irú ètò yìí bá ń jáde ọmọ Yorùbá ni wá Yorùbá ò gbọdọ̀ bàjẹ́ ẹ já ṣe àyà. ìran onímọ̀ ń wé láwà nínú ayé mi onírìṣà wọ́n máa ń pa kájà ìran wo ló ní kájà pípa
nítorí wípé tí a bá sọ wípé Oòduà kì í ṣọmọ ilẹ̀ Yorùbá, ọmọ tí Oòduà bá bí kì í ṣọmọ Yorùbá náà. Kí ni àjọṣepọ̀ tó wà láàrin Lámúrúdù pẹ̀lú Nàmúrúsù? Tí ẹ bá ti ń relate àwọn méjèèjì yẹn, ẹ padà mọ̀ wípé ilẹ̀ Yorùbá á padà gba ohun tí yìí ṣe tiwa, ní ohun tó jẹ́ tiwa ò fi jẹ́ fún wa mọ́. Máa sọ pé ìlárúbáwá ó fẹ́ ìtọ́gbọ́n nǹkan tí ń drive àti ni pé ìran lárúbáwá ní ìran Odùduwà tó ń tọ́ àìsàn nìyẹn ló fi ń sọ̀rọ̀ Lámúrúdù. Kí ni jẹ́ Lámúrúdù lédè Yorùbá? Lámúrúdù sí Lámúrúdù dé fẹ̀ rí ni àbọ̀ bí ń lè fẹ̀. Lámúrúdù kọ́ ló bí Odùduwà o. Odùduwà ọ̀dẹ̀ lọ Sáúdí rí, kò dé Sáúdí, kò dé Mẹ́kà rí. Egypt ló lọ, ogun sì wọ́n lọ́jà ní Egypt. Ìgbà tó òun ò ṣeé ṣe ló padà wálé ló wá jọba. Lérè Òdìdí lórúkọ tí Odùduwà jẹ́. tó Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe balógun ilẹ̀ Yorùbá o, kì í ṣe olórí ogun ilẹ̀ Yorùbá ni. Àwọn tí ò gbọ́ Yorùbá, tí ò gbọ́ èdè wa, tí ò màṣà wa dáadáa ni máa attribute Ààrẹ Ọ̀nà Kakanfò as olórí ogun ilẹ̀ Yorùbá. Olórí kì í tún ṣe olórí ogun Ọ̀yọ́ o, olórí ẹ̀ṣọ́ Aláàfin kì í tún ṣe olórí ogun Ọ̀yọ́. Báṣọ̀run ni olórí ogun lọ́yọ̀ọ́. Kí wá ní Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́ lọ́yọ̀ọ́? Ó jẹ́ olórí ẹ̀ṣọ́ Aláàfin. So oyè kékeré ni, kì í ṣe oyè nǹkan rẹpẹtẹ tó tóbi. Oyè kékeré ni torí oyè inú ààfin ni, kì í ṣe oyè ta. Oyè Báṣọ̀run sì sí ní Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́yọ̀ọ́, Ọ̀yọ́ nù. Ṣùkà mọ́ aṣọ balógun tá ń jẹ́ káàkiri ilẹ̀ Yorùbá. Olórí ogun ilẹ̀ Yorùbá is balógun. So àwọn kinní yìí la fẹ́ káwọn èèyàn mọ̀. Torí tẹ́lẹ̀ mi máa ń dánu mọ́tàn tàbí ń sọ kankan, yóò wá máa sọ bí gbàtẹ́ pé àgbà táwọn tí dẹ̀ ń bá sọ náà òkúkú mọ̀ kankan, àwọn náà máa ń rí ni pé yes tí ó dẹ̀ rí bẹ́ẹ̀. Lérè Òdìdí bó ṣe rí nìyẹn, ẹ̀yin ènìyàn wa lápá abẹ yẹn. Odùduwà dé ní jagunjagun ní Ilé Ifẹ̀ náà ti gbé dé bàbá tó bí ń bẹ láyé nígbà tó Odùduwà ó fi ṣàtìpó lọ jagun lẹ́yìn odi. Kí dẹ̀ ló fà á? Táìmù ìgbà tí wọ́n invade Egypt, gbogbo West, gbogbo East, gbogbo Africa ló dá ọmọ ogun lẹ̀ láti lọ kojú àwọn arábé nígbà yẹn. Pàápàá jùlọ wọ́n máa ń wá àwọn ọmọ ogun wá sí Ifẹ̀ dáadáa tó rán mọ bí Ifẹ̀ ṣe lágbára tó. Ètò gbé Odùduwà wà lójú ogun yẹn nìyẹn. Nígbà tó dẹ̀ lọ tó pẹ́ títí, ojú ti kúrò lára ẹ̀ pé bóyá ó ti kú sọ̀run yẹn ni, torí ọ̀nà tó jìnnà ni kì í sọ̀nà tòsí. Tó dẹ̀ dédé déjọ́ kan tó làdé padà lọ́rọ̀ ẹ̀ ló yá everybody lẹ́nu pé sọkùnrin ilé padà dé. Ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ pẹ̀lú tàn rádánú. Àwọn tí ò mọ̀ rí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ oríṣiríṣi ń parẹ̀ tí wọ́n bó dúdú àṣẹ jẹ́. So possible kára àtàwọn kó wá gba àpèrè ilẹ̀ Yorùbá ni. Ẹ ti gbọ́ rí bí àwọn Aláàfin ṣe tó láyé wọn tó jẹ́ pé wọ́n bá àwọn ẹ̀yà míì ṣe. Ẹ gbọ́ pé wọ́n gba àpèrè bàbá wọn lọ́wọ́ wọn rí? Ẹ lọ bèrè tán ilẹ̀ Yorùbá, ẹ mọ̀ bí Yorùbá bó ṣe rí, bí Ẹ̀gbá ṣe jagun tó. Ìran mi ò gba àpèrè wọn lọ́wọ́ wọn títí dòní. Ẹ lọ wo tán, ẹ lọ wo ti Jẹ̀bú, ẹ lọ wo lẹ́kìtì. Ibo lẹ ti rí àpèrè wo lẹ rí nílẹ̀ Yorùbá tí wọ́n fogun gbà? Tí ìbá ṣe ti Ìlọrin ọdẹ tí lápèrè nígbà tí wọ́n bẹ̀rẹ̀. Baálẹ̀ ní Àfọ̀njá táwọn Fúlàní fi jáde gbàmọ́ lọ́wọ́. That's the only place tí Yorùbá dùnù. Nítorí ẹ̀fà náà ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò tẹ̀lé Ifá tí wọ́n ń ṣe mọ́. Wọ́n dín Fáfáfọ̀njá pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ sí, kò gbàgbọ́, kò tẹ̀lé, nítorí wọ́n ti ń wo mùdùmùdù tí wọ́n máa rí. Tó yẹ láṣẹ máa ń sọ fáwọn èèyàn wa nílẹ̀ Yorùbá lénìí, ìwọ tó bá ń da àwọn èèyàn rẹ nù, mo sọ nínú fídíò tí mo ṣe lọ, ìwọ tó bá ń condemn àwọn èèyàn rẹ tàbí òun commonize wọn, òun kàn ń fi ìyà jẹ ọjọ́ ọ̀la rẹ ni, òun da ìrìn àjò rẹ rú lọ́la.
tó ṣẹlẹ̀ sáwọn Àfọ̀njá nìyẹn. Àfọ̀njá náà ní mistake tó ṣe, ó ní mistake tó ṣe torí pé àyè fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ ló dàbí ìpàdé kìnní kan tá a bá tú gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà lórí Awólọ́wọ̀, bẹ́ẹ̀ lórí Abíọ́lá, báwọn ará Yorùbá kọ̀ọ̀kan ṣe máa ń ṣe mistake yẹn nìyẹn. Bẹ́ẹ̀ lórí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tòní tó já síwájú ilẹ̀ Yorùbá lónìí, gbogbo wọn ṣe ní kọ̀lọ̀fín lọ nìyẹn torí ipò agbára ó máa gàn wọ́n pé kò sẹ́ni tó lè mú mi, ìsì máa ń àfẹ́ tiwọn. Ẹ wá wò ó nínú gbogbo àwọn àpèrè yìí, the only àpèrè tí wọ́n rí jágbà mọ́ ìran Yorùbá lọ́wọ́ òun náà làpèrè lọ́rin. Gbogbo ṣe wá dà tó nílẹ̀ Yorùbá tá a kógun tira wa tá a ṣe gbá tó ẹ̀sọ́ àpèrè tí wọ́n rí jágbà. Wọ́n lè túlù kì í ṣe pé kí wọ́n jápèrè wọn gbà. Ẹ lọ béèrè dáadáa nínú tàn. Ẹ mọ nǹkan tó ń pè ní àpèrè ni. Ẹ mọ ìwọ̀ tó wà nínú kéèyàn àpèrè Ifẹ̀ lẹ́nìkan wà jágbà. Lòdùdú wà láti ta yóò já ara ta yóò já àpèrè Ifẹ̀ gbà. Ẹ mọ nǹkan tẹ́ sọ lẹ́nu ni. Mo rí arákùnrin kan láti ilẹ̀ Kotonu, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní di ìtàn ilẹ̀ Yorùbá mú, ó bẹ̀rẹ̀ sí pa á. Mo rí Yorùbá ẹnu rẹ̀ náà, mo rí pé Yorùbá rẹ̀ náà ò dáńtọ́ tó, ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu rẹ̀ dàbí ìgbà tí èèyàn mú fúdù lọ́wọ́. Ẹ mọ̀ tọ́mọ kékeré bá mú fídà, ẹ mọ̀ bẹ́ẹ̀ ni ló sì máa rùn. Bẹ́ẹ̀ lẹ́nu náà ṣe rí. Àwọn àtàn tí ò mọ̀ túmọ̀ rẹ̀, nǹkan téèyàn bá mọ̀ túmọ̀ ẹ̀, ó ṣe pàtàkì kéèyàn wá díẹ̀ kó tó máa sọ. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn mọ̀ túmọ̀ rẹ̀, bọ̀ orí ìkànnì tá à ń kọ́rọ̀ wá ọ̀rọ̀ láíláí tá a bá sọ síbí láíláí ni tí ò ní parẹ́. Ìdí nìyẹn tó jẹ́ kí wọ́n á tako ọ̀rọ̀ tọkùnrin yẹn sọ, tó jẹ́ wọ́n á tako. Ó sọ̀rọ̀ nípa lérè òdìdí tí í ṣe Odùduwà. Lérè òdìdí tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ ni tí gbogbo ayé mọ̀, àwọn tó mọ̀ tán rẹ̀ mọ̀. Ó wà lára àjọ tó yẹ ká ti rìn tipẹ́tipẹ́. Mo fẹ́ lọ sí Òtúfẹ̀, mo fẹ́ wá ojú orí Odùduwà kan ká jẹ́ káwọn èèyàn ó mọ bódùduwà ṣe rí, pé ìjẹ́ ìran rẹ̀ sì wà lórí ilẹ̀. Kò yí ọ̀pọ̀lọpọ̀. Ẹlòmíì kàn kìtàn mọ́lẹ̀ yóò bẹ̀rẹ̀ sí pa. Lánàá a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú, ìyẹn ti lọ, a dẹ̀ ti jáwé olúborí, ọpẹ́ ní fọ́lọ́run ọba wa tó dá yóò wọ̀n run. Nǹkan tuntun kan wà tí mo fẹ́ mú wá, tí mo sọ̀rọ̀ lé lórí briefly nípa ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá. Àwọn ẹ̀dá kan bẹ tí wọ́n yìí sára wa, tí wọ́n máa fẹ́ jùdàrọ̀ sílé, wọ́n fẹ́ máa sọ òkò sínú ságbo ibi tí Yorùbá bá wà. Àwọn òkò ọ̀rọ̀, àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé, àwọn ọ̀rọ̀ tó lè mú yàn fadà yọ lápò téèyàn ó bẹ orí ẹni tí wọ́n wájú èèyàn. Ẹ má ti jẹ́ dóònà pẹnu, ẹ má jẹ́ dóònà pẹnu. Ẹ jẹ́ gbé arákùnrin yẹn wọlé kẹ́ kọ́kọ́ gbọ́ bí ó ṣe máa sọ̀rọ̀ náà, kẹ́ fi mọ tí mo fẹ́ sọ. Ìran wo ni máa ń wé láwà nínú ayé mi? Onírìṣà wọ́n máa ń pa kájà. Ìran wo ló ní kájà pípa? Tí a bá fẹ́ sọ wípé àwọn ẹni tó ní nǹkan báyìí tó ti pẹ́ o, àwọn ta ló ní? Nítorí ẹ má jẹ́ á gbàgbé wípé Ọ̀ọ̀ni jogún Láwàní àti kájà lọ́wọ́ Oòduà ni. Tí a bá fẹ́ wá sọ, a máa sọ wípé ó dàbí pé Oòduà gan ó gbé kò ní kọ̀lé ọ̀hún wá sílé ayé ni. Ọ̀hún yìí la sì sọ wípé èèyàn kan yìí jábọ́ látọ̀hún. Láti gbàtà ayé ti ń jáyé tí ayé ò fi tán, kò sẹ́ni tí ń jábọ́ látọ̀hún. Ohun tí mo fẹ́ sọ ni wípé gbà tí Ọ̀ọ̀nìrìṣà wá ń jogún Láwàní, kájà
lọ́wọ́ Oòduà níbo l'Oòduà gan ti gbé wá. Nítorí onírìṣà ìṣọmọ bíbí Oòduà o, nítorí wípé onírìṣà oníjírí òrìṣà ẹni tó ń jírí òrìṣà ajírọ́ba àsìkò náà òun ni Ọọ̀ni. Nítumọ̀ sí pé ẹni tó jẹ́ ẹni tí Odùduwà wá bá ní ilẹ̀ Yorùbá kó tó wá jọba lé wọn lérí, ẹni tó wá jẹ́ kòríkòsùn ẹ̀ tó jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá, yàtọ̀ sí pé gbogbo alamọ̀ wípé Oòduà kì í ṣọmọ ilẹ̀ Yorùbá, ibì kan náà fèrè rẹ̀ sọlẹ̀ sí kó tó wá bí. wọ́n gbàgbé nígbà Ọ̀rúnmìlà náà àti ìkọ̀lé ọ̀hún ló ti wá. ẹ máa gbàgbé pé babaláwo kan ló dífá Ọ̀wọ́nrìnṣògbè fún ní ìkọ̀lé ọ̀hún nígbà tí wọ́n fi bì, tí wọ́n fi sọ wípé kò lè gbé ní ìlú tí wọ́n bì là. ẹ ṣe bí ráyé pé inú ìlú wo ni wọ́n bì sí ọ̀hún àbí wọ́n máa tó yé. ohun tí mo fẹ́ sọ ni wípé àlàyé tí mo fẹ́ ṣe fún yín tó jọ bí àlàyé, ó jọ bí torchlight, ó jọ bí ìmọ́lẹ̀. Ìbéèrè ni o, àmọ́ yóò ṣí yín lóye. Àwọn ni wípé ẹ gbọ́dọ̀ béèrè wípé onírìṣà tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́, kábíyèsí o, kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Ẹ gbọ́dọ̀ wádìí níbo ni láwàní ẹ̀ ti wá. Onírìṣà ń wé láwàní náà. Ẹ má gbàgbé pé wọ́n máa sọ̀rọ̀ nípa ẹnìkan tá a máa pè ní Lámúrúdù. Lámúrúdù yìí mo fẹ́ ń pè kẹ́ ṣe àṣàwò kí ni àjọṣepọ̀ tó wà láàrin Lámúrúdù pẹ̀lú Nàmúrúsù. Tí ẹ bá ti ń relate àwọn méjèèjì yẹn, ẹ padà mọ̀ wípé ilẹ̀ Yorùbá á padà gbá ohun tí yìí ṣe tiwa ní ohun tó jẹ́ tiwa ò fi jẹ́ fún wa mọ́, nítorí wípé ọ̀rọ̀ náà dàbí ẹja tó fẹ́ mọ́ lọ gbé inú igbó ni, ibẹ̀ ni ó kù sí, kódà kò bá àkọ́ bálàsì síbẹ̀. Ológìní tó bá sọ wípé ní ibú lòun fẹ́ gbé, ní odò lòun fẹ́ mọ́ gbé, ìran wọn máa ń kú sómi ni. Nítorí wípé tí a bá sọ wípé Oòduà kì í ṣọmọ ilẹ̀ Yorùbá, ọmọ tí Oòduà bá bí kì í ṣọmọ Yorùbá náà. Kàbíta ni ò mọ̀ wípé Ọ̀rànmíyàn. ẹ máa gbọ́ irọ́. wọ́n ní babaláwo kan ló dífá Ọ̀wọ́nrìnṣògbè f'Odùduwà ní ìkọ̀lé ọ̀run. ìkọ̀lé ọ̀run wọn ń dífá ń bẹ̀. aláwọn èèyàn kan bẹsẹ̀ gbé pè ní ká máa gbé wọn sẹ́ni, àbí kéèyàn ó mú epo gbóná kéèyàn ó dálé wọn lórí. tí wọ́n dẹ̀ sọ ìtàn Yorùbá, wọ́n dẹ̀ sọ di tọ́yì. ìwọ tó jẹ́ pé tá bá yẹ ẹ̀jẹ̀ rẹ wò ọ̀ bìlọ́ọ̀gì sí ìran Yorùbá tó wọ́n pàtàkì Yorùbá náà dandan. Odùduwà wọ́n dáfá f'Odùduwà níkọ̀lé ọ̀run. ìkọ̀lé ayé kọ ìkọ̀lé ọ̀run. ẹ̀rí yóò mọ̀ pa ẹ̀ tẹ́ bá gbọ́ ìkan bí ìtẹ́lẹ̀ bí wọ́n sọ báyìí. àwọn nǹkan yẹn nítumọ̀. Tẹ́ bá fẹ́ wádìí nǹkan tí Yorùbá ń pè ní ìkọ̀lé ọ̀run, ìrìn àjò ńlá ni, kì í ṣe ìrìn àjò kéékèèké, kì í ṣe ọ̀run eléyìí tán sọ rèé. ó mọ̀ ṣe mi o. àwọn èèyàn wọn ò rẹ́dì láti kẹ́kọ̀ọ́, wọn ò rẹ́dì láti ṣèwádìí kankan. àfi kẹ́kọ̀ọ́ bá rẹ́dì méèdì nǹkan tó ti wà lẹ̀, ìbá wrong ìbá mọ́ right, wọ́n dẹ̀ gbé jáde, wọ́n dẹ̀ máa sọ̀rọ̀ lórí ẹ̀. ok, ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Nàmúrúsù, ó ní Lámúrúdù ní Nàmúrúdù. ẹ dákun, nínú ìtàn Yorùbá, nínú ẹ̀yà Yorùbá ẹ̀yà wo ní ń jẹ́ Lámúrúdù? ara àwọn ìwé ìtàn takàn primary tó dá wa lálẹ́ tí bàbá Aláàfin àná máa sábà kà, Lámúrúdù àti Kùkáwà. gbogbo yín tẹ̀ ń gbọ́tọ̀ ilẹ̀ máa rántí bá a kà ní school, wọ́n ní Lámúrúdù àti Kùkáwà. ìtàn Odùduwà ò tí ì pé 1000 years lórí òkè èpẹ̀ tá a ti ń gbàgbé, tá a ti ń fi èmi ìkun, tá a ti ń yọ kúrò nínú ìtàn Odùduwà. ibi tá ti mọ̀ pé àwọn èèyàn àtijọ́ àti ló mú ọ̀pọ̀lọpọ̀ dá gbogbo ẹ̀rú mọ́ra wọn. sẹ́yìn tẹ́ ń sọ́tàn 1000 years
tẹ̀sí mọ́rọ̀ olùpolé lórí lẹ́ẹ̀rí ìtàn 30,000 years sọ lórí ìran Yorùbá. Ibi tí wàhálà ti wà nìyẹn kí nìyẹn ó jẹ́ nǹkan ìbànújẹ́ ní gbogbo ìgbà tí n bá rántí wípé àwọn nǹkan tá condemn káwọn èèyàn mọ̀ sọ mọ́ irú ẹni yìí tó bá jẹ́ pàwọn náà ya oníjàgídíjàgan bí àwọn ará Ìlọrin ni a lọ fọlọ́pàá gbé ni kápá nírú àwọn US mọ̀ọ́mù láàrin wa irú ọ̀bọ̀ yóò yẹ ká gbé pé ó ń da ìtàn ilẹ̀ Yorùbá rú. tó bá di pé Ọlọ́run bá ní kí ọwọ́ òfin ọ̀tẹ̀ mọ̀ ọ́ pàrọwà ẹnìkan kan mọ̀ wá bá mi ilé ìtakò sí yìí ò ṣe fight to finish sí ìdàkà ló ṣe kéèsì àbíkọ́ lẹ́wọ̀n náà gbọ́dọ̀ sí kan á bàdé ìgbòho so ẹni tí ọba fẹ́ ọ̀rẹ́ mi olólùfẹ́ mi àbíkíní kan tí a máa ní ẹ bá rí US mọ̀ ẹjọ́ níbẹ̀ yìí àwọn ọ̀pọ̀tẹ́ni tí mi ò lè wojú o ẹ má jà wojú ara wa. kí wọ́n arrest ẹ̀ kó yẹ parú tán báyẹn mọ́. ó ní ká lọ wo kíní tí Ọọ̀ni máa wé mọ́rí pé níbo ni Ọọ̀ni ti rí láwàní tí ń wé sọ́ọ̀nì ń wé láwàní ni ṣé láwàní náà ń pè kíní tọ́ọ̀nì ya sórí yẹn. ó sọ níbi pé kájà tọ́ọ̀nì ń pa pé àwọn àràn wo ni máa ń ṣe pé Odùduwà ló kọ́kọ́ pa kájà. mo kàn rẹ́rìn-ín kò yé ó ti dàrú mọ́ lọ́wọ́. bàbá kò rí bẹ́ẹ̀ o kájà pípa àwọn onífá ló ní àtàwọn ọlọ́bàtálá àwọn náà ní kápá kájà torí ẹ̀ ló ṣe lóko nínú èdè Yorùbá ìpa kájà kì í ṣe èdè Lárúbáwá ni àwọn náà ó ní orúkọ tí wọ́n ń pè lọ́dọ̀ wọn pa kájà kéèyàn pa kájà aṣọ kéèyàn sọ aṣọ méjì kankan òun náà ń pè ní pàkájà aṣọ èdè Yorùbá ni o kì í ṣe èdè Lárúbáwá o èèmọ̀ tí Lárúbáwá ń pè ní tiwọn ṣùgbọ́n òye orí ò ní sọ fẹ́yìn tẹ́yìn ń sọ̀sọ́kùsọ yìí kẹ́rùnú lọ bẹ̀ pé èdè Yorùbá lẹ̀ ń sọ lẹ́nu ó jẹ́ ẹ̀dùn ọkàn ní tẹ́ ẹ̀ bá mọ̀ túmọ̀ rẹ̀ béèrè Odùduwà wá láti ìgboro Mẹ́kà kódà kò dé ilẹ̀ Mẹ́kà rí Odùduwà ò gbọ́ nípa Mẹ́kà rí kò gbọ́ Saudi kò gbọ́ rí tó fi fayé lẹ̀ kò gbọ́ rí nínú ìrìnàjò ẹ̀. dìdìrín yín Sudan lẹ́ ń pè Saudi Sudan bíbá yìí nítorí pé ìran yẹn ti dìran Lárúbáwá lónìí àti ìran Egypt tó di ìran Lárúbáwá lónìí láti jọ́ mo máa ń sọ gbogbo ọba ìran Egypt ṣe ìran wọn èyí ṣèyàn funfun o èèyàn dúdú ni wọ́n ní ilẹ̀ Egypt àwọn Saudi ló wá kó wọn àwọn ará Arab ló wá kó ìran bẹ̀lẹ́rú tó da ìlú yẹn rú òun ló sọ wọ́n dàbá yẹn torí tá a bá ń sọ̀rọ̀ fún yín ẹ̀ nígbà ẹ sá máa múrò olùpọ̀ ni wọ́n máa dágbé ìrúpọ̀ kan mọ́ra wọn. Because common sense ló yẹ kéèyàn kàn máa fi kéèyàn máa apply lórí orí àwọn cases báyìí common sense la need láti máa apply. èyí tẹ́bi kàn fẹ́ sọ fún arákùnrin yẹn ni pé kò mọ nǹkan kan nípa ìtàn ilẹ̀ Yorùbá kó má sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ kó jọ nítorí tọ́ lọ́wọ́ bá kó má borí àwọn ọmọ wa jẹ́ torí àwọn ọmọ tá ń bọ̀ lẹ́yìn tá máa ń ríro àwọn ọ̀tàn yìí ló tún máa wá orú àwa káàkiri tá a ti ṣe so many things lórí nípa ìtàn ilẹ̀ Yorùbá at least àwọn ọmọ yìí ó tẹ̀lé ní rest of mind lórí àwọn kankan eré tó tún sọ lálẹ́ yìí ò ní ìtumọ̀ ẹja fìtì kí wá nìdí tí wọ́n fi ń pe Yorùbá ní ọmọ aládé kí nìdí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ ìdí tó fi ń pè wá lọ́mọ aládé wípé ọmọ aládé tó ra yàtọ̀ sí àwọn ẹ̀yà yòókù tá a bá pàdé lórí ilẹ̀ wá ìtàn fi ń pe Yorùbá lọ́mọ aládé ìdí nìyẹn tí ó fi rọrùn fáwọn Yorùbá Ìlọrin láti wà lábẹ́ ọba onígèlè láti emir onígèlè emir kì í sọba o but port of correction ẹ bá mọ̀ pé emir lọ́ba mọ́
tí wọ́n ń pè ní ọba ó yàtọ̀ sí emir. Wọ́n ní adé là fi mọba, ìlẹ̀kẹ̀ là fi mọ̀jòyè. So kí la lè fi mọ emir? Gèlè. So ìdí nìyẹn àwọn tí mo sọ pé ọba Ìlọrin error ni blunder náà commit. Ọba Ìlọrin is not ọba, is emir of Ìlọrin. So error ni àwọn èèyàn gbọ́ Yorùbá ló fa àwọn àṣìṣọ yẹn. Ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Bó ṣe káàkiri lórílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá nù torí ẹ̀ ni wọ́n ṣe máa ń pe gbogbo yẹn ní ọmọ aládé ni wá, ọmọ aládé ni wá, ọmọ aládé ni wá. Ṣé ti rí báyìí sìn? So ìdí ọmọ aládé nù torí nígbà tí ẹnìkan sọ pé ọmọ aládé, ọmọ yẹn wá bèèrè lọ́rùn pé kí ló dé sáà gbogbo Yorùbá lọ́mọ aláṣẹ gbogbo wa náà la lè jọba ni. Gbogbo wa la lè jọba nítorí pé ibi tó kálukú ti wá bí ìjà ọba àjọba ló gbọ́pọ̀lọpọ̀ kú lé torí ká kò fi lọ tẹ̀dó síbi tán wà lónìí. Ẹlòmíì fi rẹ̀ pamọ́ kò ní káyé ó mọ̀ wọ́n ọmọ ọba lòun. Bó bá débi tó lọ làwọn yóò tún máa rí pé à ń kí ọ níyẹ̀rú ọ̀kìn ọlọ́fà mọ́jọ. Wọ́n mọ̀ kí ẹlòmíì pé Ìgbàjà lé Onírèsé. Tẹ́ bá ń kíyàn lónírèsé ẹ̀ tí mọ̀ pé ọba Àgbàjà ní jẹ́ bẹ́ẹ̀. Tẹ́ bá fi oríkì yẹn kí èèyàn níta gbangba pé àwọn kíní ni àwọn Onírèsé ni pé ọmọ Onírèsé lẹni tẹ́ ń bá sọ̀rọ̀ yìí wọ́n pé ọmọ Onírèsé ni ọmọ ọba ni. So bó ṣe rí káàkiri ilẹ̀ Yorùbá nìyẹn, bó ṣe rí káàkiri nu. Kí ni ìdí tó fi ń pè Yorùbá lọ́ba ọmọ aládé? Ìdí tó fi ń pè wá lọ́mọ aládé kò ju pé tẹ́ ẹ bá pàdé ẹ̀yà Yorùbá kan lénìí tó bá ní ọmọ Ẹ̀gbá ni mí, Ẹ̀gbá ni ẹ́ níbo? Tó bá ní Ẹ̀gbá Òwu lòun, Ẹ̀gbá Aké lòun, kíní kan lòun, ẹ wà tó wá ládùúgbò báyìí ìran Ọlọ́fà ni ẹ̀. Ṣe pé bó ṣe rí káàkiri nìyẹn. Ọ̀fà tẹ́ ń wò yẹn ìran wọn spread káàkiri ilẹ̀ Yorùbá ni. Tẹ́ ẹ bá dé Ìjẹ̀bú ẹ bá ran Ọlọ́fà. Tí ọ̀pọ̀lọpọ̀ ò understand nìyẹn. Tẹ́ ẹ bá dé Èkìtì ẹ bá ìran Ọlọ́fà. Tẹ́ ẹ bá dé Èjìgbò ẹ bá ìran Ọlọ́fà. Bẹ́ẹ̀ dóṣogbo ìran Ọlọ́fà, Ìjẹ̀ṣà ìran Ọlọ́fà. Wọ́n ní Ìyẹ̀rú Ọ̀kín náà máa ń kí àwọn. So anybody bá ti kì ní Ìyẹ̀rú Ọ̀kín tó bá ṣe Èkìtì lẹ ti bá pàdé ó kàn ń sọ Èkìtì lẹ́nu ni. Ọmọ bíbí jíìnì ẹran ara rẹ̀ ìran Ọ̀fà ni. Táwa ti lè kì wọ́n fà ẹ wá lọ wádìí ẹ dáadáa ẹ rí i pé ọmọ aládé ni. Sídà kó jẹ́ pé ìjà oyè àbí nǹkan kan ni ó gbé àwọn ará rẹ̀ kúrò lé tí wọ́n fi bínú kó lé tí wọ́n fi lọ tẹ̀dọ́ sí bomi. Irú àwa ń sìn lọ́ba Àgùn gbogbo tán pè ní agboolé ọjọ́ mu pátá tá a jẹ́ ọmọ bàbá wa Okùn Adé. Yes, Okùn Adé lóko bàbá wa jẹ́ onílù ni. Ṣùgbọ́n ìlú tó ti ṣàtìpó wá sọ́ba Àgùn wọ́n ń pè ìlú yẹn ní Ìgbọ̀nà ní area Ọ̀fà ní Kwara State ní ìlú yẹn wà. Wọ́n ń pè ìlú yẹn ní Ìgbọ̀nà. Wọ́n rà pé ìpẹ́ náà máa gbà lọ sí Gbọ̀nà. Kí ni mo fẹ́ fàyọ ni pé Ìgbọ̀nà yìí tẹ́ ẹ bá wò dáadáa ìjà lọ́balọ́ba ìjà àjọba ló gbé àwọn bàbá wa kúrò nílé láti Gbọ̀nà tó fi dèrò ọba Àgùn. Ṣé ẹ̀rọ ọmọ aládé ni wá but à ń ṣàtìpó àti wà nílùú bòmíì ní orí dá wa sí tá à ń gbé. A lè padà lọ ìlú yẹn mọ́ sí ká sọ pé àfẹ́jọba ń bẹ̀ ká dá wa lóhùn torí wọ́n làwọn ò mọ̀ wá rí ni. Ìdí nìyẹn tẹ́ fi máa rí ìlú tí ó pé méjì, ìlú ó pé mẹ́ta. Tẹ́ bá dé Ìbà tèkó ẹ̀ tó dé Ìbà kan nípínlẹ̀ Ọ̀ṣun. Tẹ́ bá dé Èkó kan tó wà ní Èkó Ìndè tó wà Èkó Ìndè àti Èkó Àjàlá wọ́n jọ fọ ìgbẹ́ tẹ́ra wọn báyìí ní l'Ọ̀ṣun State. Èkó gangan ní Èkó odò táwa mí báyìí. Èkó tiwọn náà lódò ó ní odò Èkó títí wọn náà omi kọjá ń bẹ̀ tẹ́ ń pè lódò. So kéde kan ní ó mọ bí àwọn orúkọ wọn wọ̀nyí káàkiri tá a fi ti Yorùbá fi fọ́n káàkiri.
kò sí tẹ́ rí níbìkan tẹ́ ẹ̀ ní rí níbòmí ilẹ̀ Yorùbá àṣọ àtijẹ́lẹ̀ Yorùbá yìí ni ẹ̀ bà bẹ́ẹ̀. Mo sọ̀tàn kan fún yín lónìí nínú àwọn àlàyé mi, mo ń sọ̀rọ̀ nípa Ọ̀yọ́, mo nígbà tí Ọ̀yọ́ ń jẹ Baṣọ̀run ní gbogbo ilẹ̀ Yorùbá pátá. In tó common jù nínú àwọn tí máa ń jẹ balógun wọn àwọn máa ń pè ní balógun. Gbogbo lórí ogun ilẹ̀ Yorùbá pátá balógun náà máa ń pè. Ìdí nìyẹn tó gbé mi wá pé kí n yànnàná lórí àwọn nǹkan tí àrìn tó kù díẹ̀ káàtó láwùjọ wa nínú àṣà wa títí tá a fi máa pàdé lórí ìkànnì yìí lẹ́ẹ̀kan sí èmi tí tòótọ́ bàbá àṣà. ẹwà wíkẹ́ gan ti ya lórí wèrè la fi ń wo wèrè ó ní lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí gbogbo ẹni tó pé òun ń ṣẹ̀sìn tẹ́lẹ̀ òun ń ṣẹlẹ́yà ó lè sọ pé òun ṣẹlẹ́yà mọ́lẹ́yà ó ní kò sí nǹkan tó jọ ó ní wèrè la fi ń wo wèrè ó lè fẹ́ kó òun wà depressed ni o ó ní kò sí nǹkan tó jọ ó lóun ò lè wà depressed ó ní yàrá ìyá anybody ló máa wà depressed ó ní kí lóun ṣe sóhun gbé wúrẹ́ náà bó ń gbọ́ máa gùn tán wáyé tó sọ pé òun wà depressed ọ̀rọ̀ máa pọ̀ nínú ìwé pẹ̀já màá wá dáre dédé fáwọn tí mi náà bá ti máa riwo sẹ́nu wọ́n máa ní ẹjẹ́ adádúró wọ́n máa ní ẹ̀tọ́ bá máa jẹ́ Yorùbá wọ́n ló máa kọjá àbí kíẹ́fù wọ́n ní táàrọ̀ yìí Ọlọ́run máa ṣàánú fún wa Ọlọ́run máa gbà wá kẹ́ ẹ̀yà àgbà ilẹ̀ Yorùbá ṣé wọ́n yẹ kẹ́ pawọ́ pọ̀ ni bẹ̀rẹ̀ kí n tó continue kí n tó kí yín rárá ẹ kọ́kọ́ bá mi gbọ́ nǹkan tí wúmà yìí sọ̀rọ̀ Yorùbá ẹ jọ̀ọ́ náà ẹ jọ̀ọ́ ẹ bá mi fọ̀rẹ́ mi sílẹ̀ ẹ̀rọ àríkẹ́ ọ̀rẹ́ mi ni tàbá ń jàbí ká kú kọ́ kúkú ní dákẹ́ ẹ̀rọ àríkẹ́ ò ní dákẹ́ kò ní dákẹ́ ó lè fẹ́ kó wá depressed ó lóun ò lè wá depressed láéláé tàbá wá lọ tàbá dé káwá gbọ́ tàwọn Ọbásanjọ́ ogun máa jà agbákọ̀mọ̀dé ẹ̀ka kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu wọn tó bá tẹ̀ tí ń wo show yìí ìwọ̀n bá mi like ìwọ̀n bá mi ṣe comment ní comment section wèrè lábí ìwò wèrè ó ti bẹ̀ yí tẹ́lẹ̀ ẹlẹ́gbà ó ti sọ́ di wèrè ẹ̀ka kọ́kọ́ gbọ́ tiwọn ná. ẹ̀rọ àríkẹ́bò ni tó ti máa ń fà ẹ̀rọ rẹ náà wọ́n fi pọ́ lára lónìí kí mo pè ẹ̀rọ rẹ ẹ̀rọ àríkẹ́ rẹ ẹ̀rọ náà fi máa wọ́ gbogbo ara rẹ torí nígbà tí ṣọ́ọ̀kì bá gbé ọ tó ń pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ̀rọ rẹ náà wọ́n fi pọ́ lára lónìí ẹ̀rọ àríkẹ́ ó fèèlì lónìí ajé. ó ti di wàhálà ó ti di mọ̀gánná ó ti di gòbe Ọbásanjọ́ ti lọ kí Adeleke lé fún congratulations ó ti di wàhálà o ó ti dogun láàrin Fúlàní àti Ọbásanjọ́ ó ti di wọ́wọ́wọ́wọ́wọ́ Ọbásanjọ́ tó lọ kí Adeleke nílé gan-an wàhálà ti ṣẹlẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì o àwọn èèyàn ti pin mọ́ra wọn lọ́wọ́ lábòsí lọ́básanjọ́ lọ ṣe mí ní àṣà ò wọ́n ló yẹ kí bàbá pe Adeleke lórí fóònù ni wọ́n ló ti sáré ẹ́lì jù wọ́n ló ti yá jù mo ní bàbá bá bọ́nìrè yọ ní kí lè bá àtàwọn náà lọ́wọ́ àwọn èèyàn yarí o wọ́n ní kò jẹ́ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́. ẹ wo bí ti ń sẹ̀sìn ẹ̀wọ̀n eléyìí ò sí nínú ẹ̀sìn o ṣé mo jáde ní èèjáde èèpàdé ní tó ṣẹlẹ̀ yìí báyìí nìsín ó ti ṣẹlẹ̀ sáwọn náà ní kó tó ní ibẹ̀ ni wọ́n gbà kọ́ka àjọṣòwò àkọ́kọ́ alulẹ̀ àṣòwẹ́lẹ̀ kejì náà ẹ̀yàn ọlọ́run ní kí wọ́n jẹ tẹ́tẹ́ lọ́sẹ̀lú èèyàn kò lójú tí ẹ̀yìn ti gbàgbé ọlọ́run ni àti tí ń gbé wọ́n fi ń sẹ̀ wọ́n fà rìn ìrọ̀lẹ́ kẹsẹ̀ ìrọ̀lẹ́ tó sẹ̀sẹ̀ ìwọ́n tún fi ń mọ̀ mí sí tẹ́ bá rí ìwé tí mo ti ń ta ọjà mi wọ́n lẹ́yìn sí mi bá mi dúpẹ́ pé àyàm tí lè lẹ́rù dára mi ẹ̀yin gan bẹ́ẹ̀ jọ́rọ̀ ẹ̀mí gan ni bá mi tajà ẹ̀mọ̀ bẹ́ẹ̀ bá mi tajà ní ìsìn bẹ́ẹ̀ èmi ò lè ní depress mi lè ní ẹ̀yin gangan lè máa ní depress o ti ṣe jẹ́ nìyẹn ẹ̀yin ṣé tó gbogbo jáde ní ìjáde ní ìpànìyàn ní òdọ́wọ́ àdúgbò mo nífẹ̀ẹ́ àmọ̀dòtí lóyún bá mi jẹ́ aṣíwájú mo nífẹ̀ẹ́ ni mo gbé lọ́wọ́ kéésà àbí jẹ iṣẹ́ ní ìsìn báyìí ọlọ́run ní bá dáadáa gbogbo wa jẹ́ gbogbo ẹ̀ lọ́ máa tẹ́jọ́ lẹ́kùnsì ẹ̀dá kò lè bí ti máa ń jẹ́nu ẹ̀sọ̀kan apẹ́ bí ti máa ń jẹ́nu kò sí ní láyé yìí tẹ́tẹ́ ni òṣèlú tẹ́tẹ́ lọ́sẹ̀lú olóṣèlú olóògùn àwọn PDP yóò bú APC yóò bú PDP láti di ìtìmọ̀jẹ́ náà tó lọ́ọ́ bá wá ló jẹ tọ́lọ̀ ní ìsìn báyìí bàbá wa mọ̀lẹ́wò dìde ìbámijẹ́ aṣáájú kọ́míkọ́ fún kò lè sọ̀rọ̀ ìtínú torí ó ti sànábì kan bẹ́ẹ̀ náà rí kò lè sọ̀rọ̀ ìtínú gbogbo wa bá ti fi nífẹ̀ẹ́ rẹ̀ ìfẹ́ rẹ̀ wá dá ó lẹ́mìí wa o wàhálà dìbìdìbì la wa o lẹ́yìn ìmọ̀lẹ́wò dìde ìbámijẹ́ aṣáájú dìbìdìbì la wa lágbára lọ́wọ́ ọlọ́run lágbára lọ́wọ́ náà máa ṣe gọ́fúnà nípínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n náà bíkà rọ́bì ìsáàtì àwọn ẹ̀yà síwọ́n náà asàlẹ̀ àmàlẹ́ ìṣẹ̀lẹ̀ àyàmúlẹ̀ ìlà rọ́bì àlàmíà gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa àtọ̀tá wa àtọ̀rẹ́ wa ẹ ṣeun
ìsẹ́yìn káàárọ̀ sà ẹ káàárọ̀ máa o kí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà mo sì kí nílé lókè lẹ́yìn òdì mo sì kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun èyí Afẹ́nifẹ́re mo kí yín ẹ ṣe wa ojú òní tì yín ẹ̀yin tẹ́ dìde lánàá tẹ́ tẹ̀bù fún bàbá wa Mùlẹ̀mùdín ìlú Ìbámijì aṣáájú nǹkan gbígbọ́ fún mo kọ́ ọba mo kí jòyè mo káfà mo kẹ́lẹ́sìn babaláwo mo sì kí pásítọ̀ ojú òní tí ọ̀rọ̀ yóò ní dájú kó ọ̀rọ̀ awuyewuye tó ń lọ ní ìgboro ti káàkiri ayélujára náà ni mo fẹ́ yànnà náà rẹ̀ nísìnyí báyìí bí ti mọ̀ nínú gbọ́rọ̀ politics bí ti mọ̀ nínú tẹ́tẹ́ ni ẹni tọ́nà bá ló jẹ ni nígbà àkọ́kọ́ tá a dìbò tí bàbá wa Alhaji Isiaka Oyètọ́lá àti Nurudeen Jatu tí wọ́n jọ díje àwọn ọmọ Adeleke ni mo wà tí mo dúró fún ọ dáadáa táwọn náà tí mo lè sọ pé èdúró fáwọn tó nígbà tó yá abádábàbọ̀ Nurudeen Jatu alulẹ̀ nígbà náà bàbá wa Oyètọ́lá wọn ni wọ́n ṣe gọ́fúnọ̀ èrò bí bóyá wọ́n ń lépa mi pápẹ́ àpàlágbájá àmúlágbájá àpàlágbájá kò sí òun bẹ́ẹ̀ sí àwọn ọmọ pé mo tún lè darapapọ̀ mọ́ wọn kí n tó bá wọn ṣe. ẹ fi bàbá Ọbásanjọ́ kalẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ fi bàbá Ọbásanjọ́ kalẹ̀ now why now let bàbá breathe now bàbá ti dàgbà wọ́n ti lọ kí gọ́vnà Adeleke congratulations gbogbo yín náà lẹ kí gọ́vnà Adeleke náà èmi náà kí wọn congratulations tí máa lọ opportunity àti lọ kí wọn lé máa lọ síbẹ̀ máa lọ kí wọn lé àwọn tí wọ́n lè lọ kí wọ́n lé ti ń lọ kí wọ́n lé wáyé tí Ọbásanjọ́ wá lọ kí wọn tí wàhálà wa bẹ̀rẹ̀ báyìí torí Ọlọ́run ẹ̀yin èèyàn ẹ̀yẹ ṣe báyìí torí Ọlọ́run controversy àti bẹ̀rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì lọ́tún gbàgbó sọ́kọ̀ fún bàbá Ọbásanjọ́ back and front ni bàbá is old àgbàlagbà ni bàbá is now 89 years of age 89 wọ́n lè ṣì ń rìn wọ́n sì ṣe ṣámṣám wọ́n sì ń fò wọ́n sì ń gbá bọ́ọ̀lù bàbá Ọbásanjọ́ àgbà ti tó yín dà bó lọ́rọ̀ lẹ Yorùbá kẹ́ tó lọ ẹ lè máa lo 120 ẹ lè máa lo 130 gbogbo ìta bá tiẹ̀ fẹ́ lò ẹ para yẹn ti ń dẹ̀ díẹ̀díẹ̀ bàtẹ́ ẹ́ńjìnì yìí tó sì múfù díẹ̀díẹ̀ bá dákun ẹ bá wa wo nǹkan ṣe sí torí àwọn Fúlàní ti complain about you wípé ẹ bà ọrọ̀ ajé náà ti jẹ́ fídíò yẹn wà bí ti máa play fún yín then àwọn Fúlàní complain about Tinubu wọ́n lòun náà bà ọrọ̀ ajé náà ti jẹ́ ẹ ti kó ń bẹ̀ sí Tinubu ti wà ń bẹ̀ ẹ dẹ̀ fún àwọn Fúlàní it take them 1,000 years láti forgive and forget according to kọ́tà gbọ́ omi kọ́ ni mo sọ o ẹ̀yin àti Tinubu gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá tó yára gbalẹ̀ Yorùbá ẹ ṣe ṣiṣẹ́ pọ̀ kẹ́ bá wá solution sí kinní ẹ̀rù ń bí ọmọ ibà o ẹ̀rù ń bà èmi o Yorùbáwùyí ló ń kọ́ mi Yorùbáwùyí ni wòye ń jẹ́ yín tèmi ẹ̀ka rẹ̀ kásán ẹ̀ka lẹ́kùn dédé àsìkò yìí according to the time tíṣọ́ Yorùbá bá yín mo mọ̀ pásìkò celebration la wà yìí oníkálukú ṣe ń celebrate lọ́wọ́ ó lágbára kí ló dé èyí ní 17th of August 2026 ìjàre ọjọ́ kẹtàdínlógún oṣù kẹjọ ọdún 2026 ká tó lọ sí ọ̀dọ̀ àwọn Ọbásanjọ́ àti àwọn Fúlàní ó ti di gbàsgbòs àwọn Fúlàní mọ Ọbásanjọ́ dání báyìí àwọn Yorùbá náà tún mọ Ọbásanjọ́ dání ẹ ṣàánú bàbá yìí náà ẹ ká kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àǹtí wa yìí náà kàtó Yorùbá mo gbé fún yín lọ́wọ́ gbọ́ lóògùn ọ̀fẹ́ o ẹ̀yin lẹ ń jẹ́ bẹ́ẹ̀ ẹ ká kọ́kọ́ gbọ́ lẹ́nu. àṣẹ fídíò ẹ̀ àkàrà ẹ̀rọ àríkẹ́ la fẹ́ jẹ́ ń bí o ẹ̀rọ àríkẹ́ jẹ àkàrà Adeleke àwa náà fẹ́ jàkà ẹ̀rọ àríkẹ́ o Èkìtì làwà Ìkẹrẹ́ náà ń pè bí o Ìkẹrẹ́ náà ń pè bí o wọ́n ti wà ní Ìkẹrẹ́ wọ́n celebrate pẹ̀lú gómìnà wa o Adémọ́lá Adeleke Jackson ẹ ṣe o ẹ máa ṣe ní wìtìwìtì o àkàrà ẹ̀rọ àríkẹ́ là ń jẹ́ o. mo kàn ní kí sáré ṣe èké yẹn fún yín ni ọ̀dọ̀ Ọbásanjọ́ gbọ̀ngàn là ń lọ bẹ́ẹ̀ ni mo ní kí sáré wá ṣe èké fún yín Ọbásanjọ́ àtàwọn nọ́ọ̀tì ó ti di wèrè báyìí ẹ̀ka kọ́kọ́ náà Ọbásanjọ́ tó ń lọ kí gọ́vnà Adeleke bóníkálukú wọn ṣe àbáyé ṣe strong díẹ̀ o àbí lójú mi dẹ̀ ni ẹ lè bá mi wò ó bóyá ó dàpọ̀ ojú mi ni ẹ bá mi wò. ìjọba fún ìyàwó ni wọ́n bẹ pẹ̀lú ẹ̀ ọmọ rẹ ti ṣe ẹgbẹ́jì Ọbásanjọ́ níjọ bàbá ọ̀mọ́lẹ̀ níjọ rẹ ìmọ̀lẹ̀ ẹrù jẹjẹ ọmọ lọ́dún mẹ́jọ. ẹ̀gbọ́n ra òun. tí máa fún yín ní blow ẹ fẹ́ máa wò lọ kí lẹ rí sí nǹkan tó wà nílẹ̀ ẹ bá kọ́kọ́ bá mi like ètò yìí náà ẹ bá mi tẹ́tọ̀ nǹkan fún lórí ẹ bá mi share náà kí lẹ rí sí ṣé bàbá Ọbásanjọ́ ṣọ́finú fẹ́ dọ̀ lọ ni àbí wọ́n lọ ṣàbùsí mo tẹ́mi kàn fẹ́ ni pé ẹ̀yin àgbààgbà wa mo fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ papọ̀ ẹ work together tó máa fi fà táwa ta jẹ́ ọmọ yín tá máa fi lè dá dúró lójú ayé yín tá máa ṣe rere tá máa rógo lò tá bá tún lọ náà tán tá máa tún tí ilẹ̀ Yorùbá máa rí ògo lò because ilẹ̀ Yorùbá lọ́wọ́ yìí nísìn ẹ̀rù ń bà mí àbẹ́rù ṣàìrò bẹ̀yìn olómọ̀ pé ẹ̀rù ń bà mí
tí Tinubu bá bọ́lẹ̀ oṣù ọdún mẹ́rin oṣù ọdún mẹ́jọ tí kí ni bá bọ́ sọ́wọ́ àwọn kàrún gan ni àwọn tó wà ń lo òyìnbó ó dúró sọ́hun ni àwọn tó wà Nàìjíríà kí làwọn máa ṣe Yorùbáwùyí ló ń kọ́ Yorùbáwùyí ni mò ń jẹ́ ẹ ti láìkì ètò ẹ má yẹ ká jà ẹ má yẹ ká jà rárá ẹ bá mi gbọ́rọ̀ lẹ́nu bàbá Ọbásanjọ́ lẹ́nu àwọn ọmọ Fúlàní Olúwa mi mo dúpẹ́. Obasanjo couldn't get 10,000 votes in front of his house. I sat with him when he declared, and I told the journalists that spoke to him rudely most of the time. I said he will be president in Nigeria by the votes of northern Nigeria, and he did. Even there, well, we got paid back somehow. It wasn't appreciated as such. Let us go to Obasanjo. There are relevant questions that we need to ask him. Under Obasanjo, he destroyed the entire economy of the North. Man destroyed economy one. Today, nobody can convince any Northerner. The consolidation of the banks, which saw the total extinction of all commercial banks of northern origin, because we could not raise the money, because we don't have those type of money to sustain a bank of 25 billion naira then, was done deliberately by Obasanjo to bring the North to its own knees. Ìbá wa pàtẹ́wọ́ kó bàbá Ọbásanjọ́ lọ kí ìmọ́lẹ̀ náà. Ìmọ́lẹ̀ pàtẹ́wọ́ fún bàbá Ọbásanjọ́. Abẹ́yìn náà tún bínú ni. Bí tí bàbá Ọbásanjọ́ lọ lélẹ́ yìí kátó sọ́dọ̀ àwọn Fúlàní. Ẹ fẹ́ gbọ́n táwọn èèyàn ń sọ lórí íńtánẹ́ẹ̀tì látànà. Wọ́n lábòsí bàbá Ọbásanjọ́ ṣe. Wọ́n lábòsí bàbá Ọbásanjọ́. Wọ́n náà dò ìmọ́lẹ̀ tán lọ. Wọ́n náà fi lọ mọ́ọ̀kì Tinubu àtàwọn ẹgbẹ́ APC ni. Mí náà sá o. Kí ló fa mọ́ọ̀kì ń bẹ̀? Èèyàn méjì náà ló máa díje. Ẹnìkan máa win, ẹnìkan máa lose. Èèyàn méjì ló máa ń dupò ọba, ẹnìkan máa jọba, ẹnìkan máa jẹ akóbàtà. Àwọn wo ló máa jẹ akóbàtà? Èmi ò mọ̀ o. Àwọn wo náà jọba? Èmi ò mọ̀ o. Àwọn kan jubilate, wọ́n celebrate, àwọn kan rán lọ wẹ́rẹ́wẹ́ lóní wọ́ọ́rọ́wọ́. Yorùbáwùyí ló kọ́ mi. Yorùbáwùyí ni mo kí lè fẹ́ ṣe? Ẹ fẹ́ máa wo lọ. Some people say Obasanjo has been able, within the 8 years he was in government, to drastically reduce the power of the North. And I think many top Northerners today don't want to forgive him because he drew the carpet. And as some people say, it will take the North another 25 years to undo the damage Obasanjo has done to the North. But in doing so, he was trying to balance the power in Nigeria. He was able to restructure the army. He was able to restructure many of the parastatals, even though he decided to scrap many of the parastatals, which were the backbone for the Northerners. Many of these parastatals were areas where the North, believed they make. Let me give you a joke. 3 Nigerians, a Yoruba man, an Igbo man, and a Hausa man, were involved in an accident. And they died. Immediately they died. Angel Gabriel appeared to them. And look, although you are dead, I can resurrect you if you pay me £5 million. Oh, the Igbo man said, £5 million? No problem, I'll pay it. He quickly paid it. And he just found himself standing up from the accident spot. The angel went to the Yoruba man. The Yoruba man said, about 5 million is too plenty now. Can't you take 3 million? I'll pay you 3 million, or even, 4 million. The angel says, no, it's fine. He said, okay, if that is the condition, I'll pay. The Yoruba man stood up. The angel went to the Hausa man and said, look. The Hausa man said, ba wahala, just send the bill to the federal government of Nigeria. You see, the joke there is that the Northerners depend solely on the federal government of Nigeria, which was true to an extent some years back. And that was what Obasanjo has come to do, to draw that carpet and make sure that, no one region, has the hold on the federation. Is it the same North? Military officers. Is it the same North? Sorry to intervene there. Is it the same North that Atiku Abubakar was vice president in that government and had a lot of senators, a lot of federal ministers and all of that? Under
under the Nigerian constitution, a vice president is just an appendix. He lives and survives at the mercy of the president. Till today, until that section of the constitution is reviewed, is amended, is varied, I don't envy anybody becoming a vice president. So stop talking about an Atiku. At that material time, there was nothing he could do. In any event, let me continue. Documented history has shown that after destroying the life wire of the Bank of the North, he went ahead to retire promising young officers of northern origin, Muslims and Christians, simply because we were paying for Abacha's crime against an Obasanjo. Not only that, even in the civil service, people of northern origin were being exited, again sharing Abacha's crime. The only crime of the North is that an Abacha has given a devastating blow to an Obasanjo over a true or a quantum or alleged coup. Obasanjo is fully aware that under the military dispensation, under the military rules, if you are suspected to partake or participate or finance or support or even become aware of an existing coup, you remain guilty. That is the rule of the military. It's not the Northerners' rule. It is the military rule. And therefore, he should go and settle his case with Abacha on Judgment Day. Nínú eré láti máa ń rí òótọ́ ọ̀rọ̀ kí tó padà sọ̀rọ̀ Ọbásanjọ́ jókì tí màá yìí sọ kí lẹ rí sí jókì. Is this man telling us pé Angel Gabriel tó mú information yẹn wá fún wọn number one orí ibo ni Angel Gabriel pèsè nígbà táwọn èèyàn tó ń kú Igbo, Hausa àti Yorùbá tó jẹ́ wípé ìgbà tó wá kú wọ́n sọ pé 5 million tó bá ti fún wọn 5 million pounds o ọmọ ají wọn o bọ́n sọ fún Igbo pé 5 million báyìí Igbo ní no problem Igbo san ó jí ọmọ sọ pé Yorùbá 5 million Yorùbá wọ́n sọ pé kò gba 3 million kò gba 2 million ẹjọ́ kí ni máa yìí insinuate ní nǹkan tó ń sọ yìí ẹjọ́ kí ni máa yìí try láti sọ please somebody because kò yé mi tẹ́ bá mọ̀ nǹkan tó ń try láti sọ nípa Yorùbá kò ń sọ̀rọ̀ bínú kò ń sọ̀rọ̀ ọjà ẹ bá mi kọ sí comment section now àwọn northerners àwọn oníkọ́ pé federal government every of their ayé they rely on the government they rely on Nigeria they see Nigeria as their estate gẹ́gẹ́ bí bàbá wọn ṣe sọ ṣé Tafawa ló sọ àbí amọ̀dúnbẹ̀ Tafawa ló sọ ń gbà yẹn wípé Nigeria should be an estate of their grandfather Usman Dan Fodio after 1960 independence immediately after the independence ó sọ pé Nigeria gbọdọ̀ jẹ́ estate grandfather wọn so everybody should depend on them why they will depend on the Nigerian resources only as how ìyá àgbàlẹ̀ Yorùbá this is ẹ̀kọ́ ló jẹ́ kó jẹ́ fún yín ẹ má bára yín jà mọ́ ẹ wo despite pé àwa Yorùbá à ń bú Ọbásanjọ́ àbá àbọ̀ Ọbásanjọ́ no mo ń béèrè lọ́wọ́ yìí ṣé mi àti yín ò máa bú Ọbásanjọ́ wípé ó ní kí á sí àwọn Fúlàní ṣé mi àti yín ò máa bú lójoojúmọ́ àwọn sọ̀rọ̀ pé Ọbásanjọ́ àwọn ọ̀kan ní Ìgbò ní ọmọ àlè ní tó lè ṣe ń ṣiṣẹ́ fáwọn Fúlàní ó ti tàwa fáwọn Fúlàní ó ti ṣe gbá ó ti ṣe despite bí Yorùbá ṣe kẹ̀yìn sí Ọbásanjọ́ tó wípé Ọbásanjọ́ ẹrú Fúlàní ni tó àwọn náà lọ mọ́ ọlọ́gbẹ́ ẹ̀wọ̀n àwọn ọ̀nà lọ sẹ́wọ̀n o wọ́n á fi Yorùbá kan gbà ní abẹ́ àwọn náà lọ mú wá tó ní kó wá di president despite everything ẹ̀wọ̀n tó ń sọ pé Ọbásanjọ́ alo wọn kà alo ẹni tí ò nífẹ̀ẹ́ ni àwọn pípì wọn náà wọn born to rule méjì náà ni nkẹ́nìkan máa rule kẹ́nìkan máa ṣọmọ kẹ́nìkan máa ṣe slave ṣùgbọ́n láwọn born to rule kí là wá tẹ bá mọ nǹkan tí wọ́n ń think lọ́kàn wọn pa wá jẹ́ ẹ lè bá mi kọ́ sí comment section bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ làwa nítorí wọn ò lọ́kàn wọn pa jẹ́ yẹn ṣé bẹ́ẹ̀ làwa jẹ́ and they will always defend their own Àtíkù tó sọ̀rọ̀ nípa $16 billion tí wọ́n ní kí wọ́n fi ṣe iná Àtíkù bẹ́ẹ̀ta tó bẹ̀bẹ̀ pé ẹ̀kọ́ má bínú ewé yẹn àwọn òṣèǹ kankan ìgbà kan àwọn kan tí wọ́n kó $16 billion jẹ nígbà ayé Ọbásanjọ́ àtàtíkù ẹ mọ ọdún yẹn sísìn èló lówó yẹn máa equivalent sí nísìn ní 2026 tá a wà yìí láì sẹ́yìn òun kọ́ má dárúkọ Àtíkù tó wọ́n wọ fvn bọ̀ tó bá di vice president Nàìjíríà wọ́n dàbí extra tire ni the same way tí wọ́n lo bàbá Ogun state yìí vice president Buhari Ọ̀ṣínbàjò tán pa á lẹ́nu mọ́ píún tí ò lè gbìn ṣé láyé Ọbásanjọ́ ṣé bẹ́ẹ̀ náà pa Àtíkù lẹ́nu mọ́ you see ẹ̀yin bàbá yìí àtẹ̀yin ọba àtẹ̀yin ìjòyè ẹ jẹ́ wá wá ọ̀rọ̀ kẹ́ fi ṣàdá kẹ́ ṣe nǹkan kí nǹkan tó ṣe anybody wọ́n ní Ọbásanjọ́ àwọn ìbò àwọn are they trying to tell us pé tí Tinubu bá ń sọ wípé ìbò òun lòun gbé Buhari wọlé
are they trying no èmi kàn ń ro bẹ́ẹ̀ ni o kó má yẹ pé Tinubu làwọn náà fi style ta sí pé tó pẹ́ wọlé gbé Buhari wọlé o Ọbásanjọ́ náà ò lè mú 10,000 votes ní àdúgbò ẹ̀ o àwọn làwọn náà gbé Ọbásanjọ́ wọlé kí ìpọ́wọ́ ìdíwọ́ máa dìgbò bí báyìí Ọbásanjọ́ ṣalágbádá kò rí ọ̀nà ọ̀tà tó lìdí sí fàmù ẹ̀ ṣe ó ṣe ológun ní 8 years kò rí ọ̀nà ọ̀tà tó lìdí sí fàmù ẹ̀ ṣe Abẹ́òkúta lè ní àwọn gómìnà jẹ̀ǹsì tí wọ́n ṣe ń dé síta ń pariwo lé lórí tó lọ́n bá wa ṣe pé íńtánẹ́ẹ̀tì data wọ́n ṣe ń ṣe díẹ̀ tó pàdé fi àwọn náà lọ́rùn lẹ̀ ní agbé ẹ̀pọ̀ wọn sórí náà ni àti náà gáàsì àti náà bọ̀ ẹ má bí mi pé náà bo la gbélé àti náà gáàsì àti náà bọ̀ lè ṣé kó máa lọ bẹ́ẹ̀ ká máa fi atẹ́gùn sí náà yẹn kó máa rà wọ́n lẹ́pọ̀n dáadáa wọ́n ṣe ń ṣe díẹ̀. Yorùbá Parakọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parakọ̀ TV àgbẹ̀lẹ́tù ọmọdé làwọ̀.